mà ṣe o, ẹ̀mọ́kú ojú òpó dí, afẹrùgbòjò lọ ẹnu ìsà ń ṣọ̀fọ̀. Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Ọlákùlẹ́yìn dágbére fáyé. Olúbàdàn tìlú Ìbàdàn ọba Owólabí Ọlákùlẹ́yìn ló mà ti ṣe dúníyàn lódìgbà o. Ìròyìn sọ di mímọ̀ pé ọba Ọlákùlẹ́yìn ló darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀ lówùúrọ̀ kùtù ọjọ́ Ajé ọjọ́ keje oṣù keje ọdún 2025 yìí, lẹ́yìn tó lo ọdún kan lórí àpèrè àwọn baba ńlá rẹ̀. Ìpapòdà ọba Ọlákùlẹ́yìn ló wáyé lẹ́yìn ọjọ́ méjì tó ṣe ayẹyẹ ọjọ́ ìbí pípé ẹni 90 ọdún lókè èèpẹ̀. Ọba Ọlákùlẹ́yìn ló gba ọ̀pá àṣẹ látọwọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé lọ́jọ́ 12 oṣù keje ọdún 2024 gẹ́gẹ́ bí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ẹlẹ́kẹtàlélógójì kó tó di pé ó dágbére fáyé.